bá béèrè owó ilé ẹ̀kọ́ owó òwe lọ́wọ́ wọn kì í ṣe lè tán ọmọ dàgídí ẹlòmíì bí bàbá lérin bọ́n bá lè béèrè owó òwe owó pẹ́ńsù lọ́wọ́ rẹ̀ báyìí ẹ̀rí yóò ká gidi borí ibi fáànù ibo ni kọ́lọ̀ ṣàánú. kọ́lọ̀ wọn dẹ́kun kọ́ ṣàánú wa. àti gbogbo ẹ̀yin bàbá náà ẹ̀yin bàbá tẹ̀ ń sojú sí ẹ̀yin. ẹ̀yin bàbá dáadáa. gbogbo yín pátápátá ńlá kí. pátápátá. nìkan ní ta à ń kí yín láyé ọ̀yà wá. ọ sọ pé ọ̀gbẹ́ni láyé ọ̀yà wàálùjà. akínyìn o bàbá. handsome boy. gbogbo àwọn ọkùnrin tó ń bẹ níkànnì àwọn ọkùnrin tó ń jẹ́ bàbá ni o. tó ń jẹ́ bàbá bíi dókítà Ọlámídé. ẹ dákun àwọn bàbá lọ́kùnrin. bíi má jẹ́ kó dùn mí. àwọn bàbá bíi broda Jàtó. àwọn bàbá mọ́ra wọn. ẹ̀yin bàbá akínyìn wípé a kó àyájọ́ àwọn bàbá. ṣé Jàtó ilé ò tí ì jẹ́ kò tí ì jẹ́ ẹnu ẹ̀ ò tí ì já kúrò lẹ́nu bí ọyàn. kò tí ì jánu kúrò bí ọyàn. so kò tí ì mọ̀ kọ́ tó ń pè ní bàbá. wọlé mọ́jọ́ dùn mí a lè pe wọlé mọ́jọ́ dùn mí bàbá láyọ̀ ìyá wa jùlẹ̀ sórí ìwọ bó ṣe wà. bàbá là wà. bàbá a jẹ́ pé bàbá láyé ni ọ́. láyọ̀ sórí láyé gan fúnra ara rẹ̀ mọ̀ pé èmi àtòun nígbà tí ó sì wà ní ọmọ àgbékọ́rùn lóko àwa là ń fi mọ àwa là ń fojú ẹ̀ mójú ìlé jà àwa là ń sọ pé bó ṣe ṣeré ṣe láyé àbúrò wa ni. sórí bó ṣe wà bó ṣe ń sọ àdúrà rẹ̀ sì ń ṣe mí torí kí n kankan tí láyé mọ̀ tí ó ṣe tèmi gan mọ̀ tí láyé tí ó ṣe ni pé admin do the needful kò pé méjì do the needful. ọmọ tí wọ́n sì ń pè lọ́kẹ́stra kì í sí ọmọ gidi kì í sí ọmọ gidi. èmi a sì ń sọdún lọ́wọ́ kó mọ̀ di pé owó oṣù dájì ló. ọ̀gbẹ́ni láyé ọ̀yà wa mo ti kó ọ̀rọ̀ mi jẹ láàrin mi àti ẹ. do the needful ni do the needful. ọ̀dà mi ìkó ọ̀rọ̀ mi jẹ mi ìkó jẹ ó fèsì panel kò sí ní ọ̀sẹ̀lẹ̀ ó fèsì panel láàrin ọmọ wa ni láyé ọ̀yà wàálùjà sórí kì í wá ṣe láyé nìkan ọmọ tí wọ́n pè ní Yẹmí Lásìsì hùn àti kékeré ní tí mo jókòó yóò jókòó ebè àwa la máa ń gbé kó o bẹ̀ pé sọ́sì rọ́mọ sọ́rọ́ ọmọ tí wọ́n ń pè ní bàbá àgbà káàbàtà ǹjẹ́ ò la bí. mọ́mọ́ da lóhùn sójú ẹ̀rí yan. títí ń pè rẹ̀ ń bàbá àgbà mọ́mọ́ da lóhùn ǹjẹ́ ò la bí àkàràtàkàrà ń sunkún ọmọ. ojú ẹ̀rọ orí rẹ̀ ní àbí bí àpẹẹrẹ gúre. kọ́lọ́mọ̀ dákun kọ́ sàánú sọ́sì eléyìí tó ń pè ní wáwá ẹ̀ mú bókun ẹ̀ ṣe rí náà lẹ́yìn ló ṣe rí. mọ̀jà mọ́ ta sí gbogbo wọn. tó ẹ̀jẹ̀ ara ilé àkìyí káàbọ̀ sórí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ lónìí gbogbo bó ti ń lọ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tuntun bá yí rú dé o. níbí ibà. Ọládùkúpọ̀ Ruth Àṣàbí Sisi Mọ́nkele ló kọ mi. Samuel ní. o gbàgbé rẹ lé. ní ìgbàgbé Samuel Olúbáyọ̀ Ọlámídé dókítà Ọlámídé MC tó gba ski yaski miski yaski yẹpẹ yaski yẹpẹ tí ó ní refresh náà tantalize ní olórin ẹ̀mí tó dáńtọ́ ara mẹ́kúnnú káfá tó níjọba òfìjọba kingdom. ẹ dẹ́kun ẹ̀yà ara lé lọ́dọ̀ tèmi bí mo kówé ìròyìn Punch. èmi náà kówé ìròyìn wá ẹ̀yin tẹ́ ẹ̀ sì pè wá ẹ̀yin tẹ́ ẹ̀ pè wá pé ká wá ṣe MC ká wá kọrin ẹ̀yin nu Ọlọ́run. ìwé Daily Trust náà bẹ́ wájú mi. Tribune ń bẹ lọ́dọ̀ mi ń bí. ìwé ìròyìn leadership ń bẹ lọ́dọ̀ mi. kódà mo mú Daily Post wá láàárọ̀ yìí. èmi náà ṣe bẹ́ẹ̀ máa gbórí wọnú ìwé ìròyìn Vanguard. mo tún wọnú ìwé ìròyìn The Nation lọ. èmi náà ní ìwé ìròyìn The Nation. ibi tá a wà yìí nǹkan ó gbé nǹkan hànú pẹ́pẹ́ yóò pọ̀n mọ́ alárìó jàgbá nínú ìwé kọ́bọ̀ láàárọ̀ ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀ o. yábẹ̀ láti inú ìwé ìròyìn The Nation. ní pápápá. níbi tí wòlíì ọlọ́gbọ́n yọ tó ti ṣe bẹ́ẹ̀ tó ní gbogbo ẹ̀yin mùsùlùmí. bàbá forin sẹ́nu ni o. bàbá ní bá a ṣe ń kíyìn pé ẹ̀kú ọdún làwa náà ń kíyìn pé ẹ̀kú èdùn báríkádé sálà o ẹ̀yin èèyàn wa. nínú ìwé ìròyìn The Nation láti kà á láàárọ̀ ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀ sórí bó ti mẹ́lẹ̀ tó mú wà hùn. yes kẹ́. ṣe sáré jo ilé náà kí n sọ sí ọ. jù ú sí mi. kí wàá lóhun tí ń jù sọ lónìí. ju owó sí mi. sóko àsàtánì o ó yàtọ̀. yọra o tí ẹ lè sọkọ ẹsìn tání sí mi èmi yẹn sókè àràfà ńgbà yẹn sókè àràfà torí Ọlọ́run. wòlíì Sáàmù Olúalọ́ àwọn náà mọ̀ ṣe bẹ́ẹ̀. bàbá. wọ́n dáwọ́ ìdùnnú yọ pẹ̀lú àwọn mọ́mìnì àti mọ́mìnì òdodo. wọ́n ní gbogbo ọdún tó bá ti gbani láyé. ọdún ni o. ṣíṣe làjọṣepọ̀ o. wọ́n ní àwọn mọ̀ kí wọn àwọn mọ̀ lù wọ́n lọ́gọ ẹnu. ọgbà bẹ́ẹ̀ bàbá wàásù o. ó mọ̀ pé bí wàásù ìtọ́lọ́rọ̀ bàbá. bẹ́ẹ̀ ni bàbá ọlọ́gbọ́n yọ náà làwọn náà ń kí wàásù bọ̀ náà ń korin bọ̀ náà ń kí wàásù bọ̀ náà ń korin bọ̀. wòlíì Sáàmù Olúalọ́ wọ́n ní ẹgbà láfíà láàyè. wọ́n ní àwọn ẹ̀kọ́ tẹ rí kọ́ látọ̀dọ̀ wòlíì Ibrahim prọfẹ̀tì. wọ́n ní ẹ̀sàmúlò rẹ̀ tó ní ṣe pẹ̀lú ìfẹ́ ìṣọ̀kan àti àlàáfíà. ẹ mọ gbẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wà ń bẹ́ẹ̀ ká tó kù níbi tá a wà yún ẹ jẹ́ kémi ó gbà bò mí lọ o
ibi tí mo sì fẹ́ gbà lọ ibi tó ṣe bẹ́ẹ̀ tó lágbára ni kí ni ń bẹ́ẹ̀ inú ìwé ìròyìn Punch ẹ̀jẹ̀ ń gba Punch lọ bí wọ́n ṣe Punch rẹ̀ ta láàárọ̀ iléeṣẹ́ ààrẹ ló ní ẹ̀ka bánà yín gbòòrò ayé ọjà rẹ̀ ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́. níbo ẹni ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ rárá ṣẹ́rí ààrẹ tí ń bẹ lóde ààrẹ Tinubu wọ́n ní òkú ọrọ̀ ajé náà ni wọ́n bá ń lẹ̀ wọ́n ní òkú orílẹ̀-èdè ni wọ́n bá ń lẹ̀ wọ́n ní eré tí New York Times ti yẹn sọ pé kìnìkan ní ẹ̀ka bá náà yín gbòòrò ayé ẹ má sọ̀sọ̀ kú sọ. iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ibẹ̀ mo gbà lọ o lọ́dọ̀ ààrẹ Bọ́lá Tinubu ẹ dákun kí ló ń tọ́jú mi kàn bẹ́ẹ̀ kí ló kàn. ààrẹ Bọ́lá Tinubu mọ̀ ni bàbá mo sọ̀rọ̀ bàbá níṣẹ́ rí ká yọ tẹ̀gàn ká fi tẹ̀gàn kún o àwọn ọkùnrin orílẹ̀-èdè Nàìjíríà àwọn bàbá tó bàbá ṣe àwọn gan làbá máa tọ́ka sí gẹ́gẹ́ bí akíkanjú lórílẹ̀-èdè tá a wà yìí kí wàá ló ń tẹ́rí tó fi sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ gbọ́. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ohun tó ń dunni ní pọ̀ lọ́rọ̀ ẹ ni bẹ́ẹ̀ ni o. ohun tó ń dùn mí tí mò ń sọ látọjọ́ yìí náà ni wípé ọ̀rọ̀ owó oṣù tó kéré jù lọ ìwé ẹran àgbò kan ìwé ìròyìn Punch rẹ̀ tà láàárọ̀ yìí ni wọ́n bá sọ wípé ìjọba àpapọ̀ iná àlájẹ pé 2,250 náà ni wọ́n ti ta o wípé àwọn san lówó oṣù tó kéré jù lọ bí ẹgbẹ́ òṣìṣẹ́ ti ń sọ pé rárá sẹ́ àfi 250 wọ́n ní rárá ẹ̀sìkìsì sà 2,250 62,000 òun la sàn. o ní mọ̀ pé ní tọ́sán mọ̀ pé ní tọ́sán. tọ́sán àbí tọ́sán ni. tásìn. tó èmi ṣe bẹ́ẹ̀ mo náwó gé ìwé ìròyìn mi ẹ̀wẹ̀ láàárọ̀ tòní ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n kó gbá wọlé òun ìyẹn Muhammadu Buhari ni o bàbá níṣẹ́ rí ọ̀rọ̀ ẹ̀yin ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ó dàbí ẹni kó ṣe tó kọ̀ tó lòun ò ṣe tó ó ní irú wa náà ṣe tó ó ní inú òun pé gbogbo yín ẹ ti padà sóko. bàbá nínú wọn dùn báwa ti padà sóko. wọ́n nínú àwọn dùn pé ìyàwó Nàìjíríà ẹ ti lọ wọ́kọ̀ ẹ ti lọ gbóko mú ẹ ti ń ti sí oko. ọ̀rọ̀ bàbá òun gangan lèmi náà tún wá fẹ́ mú. nínú ìwé ìròyìn Daily Trust ló ti jáde. èmi wá wọnú ìwé ìròyìn Tribune lọ. kí ló rí bẹ́ẹ̀. mo tẹ̀lé ọlọ́ọ̀dọ́ bàbá Buhari. kí ló ṣẹlẹ̀ o. Sisi Monkele àṣebí náà ọ̀bà tán lásọ. ẹ̀jẹ̀ ìtàn lè kán náà. ǹjẹ́ o mọ̀ pé ààrẹ àná Muhammadu Buhari ti sọ pé àwa padà sóko. wọ́n náà ti padà sóko. ǹjọ́ ẹ jẹ́ mọ̀ wípé bàbá $1.5 billion. owó nù. $1.5 billion. jẹ́ pé lẹ́ẹ̀kẹta dọ́làsì ni kì í ṣe náírà $1.5 billion. iná ni wọ́n ná lóṣooṣù láti fi dáàbò bo náírà òun ló jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n yá owó bíi kàásì nǹkan iléeṣẹ́ ààrẹ ló sọ bẹ́ẹ̀. iléeṣẹ́ ààrẹ sọ báwọn. àwọn oníyàn sọ. owó tó rí tó bàǹtà báwọn. lóṣooṣù tó ni wọ́n fi ń dáàbò bo náírà. ìpínlẹ̀ Kwara ibẹ̀ lèmi mọ̀ gbà lọ o. okay na. ó rí i pé ìpínlẹ̀ Kwara ń bí àmúlétì wa ni. bẹ́ẹ̀ni. ẹ̀yìn ẹgbẹ́ àjọ tó rí sí ọ̀rọ̀ ètò ìdìbò ní ìpínlẹ̀ Kwara rè á mọ̀ fi àtẹ̀jáde ta o. okay na. gbogbo bá ṣe ṣe kí nìkan tó ń ṣe ètò ìdìbò láwọn ìjọba ìbílẹ̀ á ti fi ta bá ṣe ṣe ọ̀nà tí wọ́n gbé gbàtọ́ tí ó wáyé ẹ̀yin èèyàn ẹ̀ tẹ̀tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ torí pé ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀. ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀. jẹ́ kí n wọnú ìwé ìròyìn Tribune lọ. níbi tí wọ́n ti sọ pé again and again wọ́n ní ASUU náà ló ti kọ o wọ́n ní la àwọn ọgbà wọ́n ní ẹbí tí ń ṣe tiyín wọ́n ní ìgbìmọ̀ aláṣẹ àwọn fásitì tẹ́ ẹ gbé kalẹ̀ ìjọba àpapọ̀ wọ́n ní ń bà ẹ̀yìn etí wa ló wà àwọn ọgbà wọn. tó lórí ìròyìn mi ẹ̀wẹ̀ tó kí wàá ló ń tọ́jú mi rí báyìí o nínú ìwé ìròyìn tí mo náwó gan ẹgbẹ́ SANU ẹgbẹ́ NASU àti NATI àwọn mẹ́tẹ̀ẹ̀ta àmọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n sojú abẹ́ǹkó wọ́n ti tó sókè wọ́n fojú gbà á wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó mọ̀ ti sún àwọn ọkọ̀ ògiri o ó ní bó bá wù ú owó oṣù tó yẹ kó san kó má san ètùrú kankan lára àwọn ṣé lóòótọ́ ni wọ́n láwọn ò ní dúró pẹ̀lú bí nǹkan ṣe wọ́n yìí nínú ìwé ìròyìn Vanguard ibẹ̀ ló lè tẹ̀ ń bọ̀ sí. èmi wà nínú ìwé ìròyìn Daily Post ìròyìn ayọ̀ sí ní kọ́lọ́mù ọjọ́ jẹ́ ìròyìn ayọ̀ délẹ̀ sọ lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń wò yìí nígbà tí ó bá fi di oṣù keje a máa pèsè epo bẹtiró tí yóò tó wàá lò lórílẹ̀‐èdè yìí. mi ò kí ọ lẹ́yìn ni. Àpábíò ló sọ bẹ́ẹ̀. kí ọ lẹ́yìn ni kí nìdí tí ìṣẹ̀sì kí ọ lẹ́yìn ẹ̀sẹ̀ mọ́ sọ. ẹ̀sẹ̀ mọ́ sọ. sẹ́mi ní iléeṣẹ́ àrẹ àbẹ́bí àpá. wọ́n ní Àpábíò wọ́n lòun ló sọ bẹ́ẹ̀ o. bàbá ní wípé ńgbà tí ó bá fi di
oṣù keje oṣù kẹfà lásìwà yìí wọ́n láti máa pèsè epo tí ó tó gbogbo wa lò lórílẹ̀‐èdè Nàìjíríà self sufficient in fuel production. mọ̀mọ́ ṣèbó kọ lẹ́yìn ní ìpínlẹ̀ Anambra òjé mọ̀ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó mọ̀ tí àwọn méjì olórí ẹ̀sùn kínní ẹ̀sùn ìfipátìkúùkù jẹ́rọ́sùkù sí ẹni wọ́n mọ̀ tún ṣe bẹ́ẹ̀ wọ́n tún náwó gan àwọn méjì mẹ́wàá kí ló ń tí wọ́n ṣe é bá pàdé nínú ìwé ìròyìn ọ̀rọ̀ pọ̀ láàárọ̀ tòní. nínú ìwé ìròyìn kọ́bọ̀ láàárọ̀ yìí ọ̀rọ̀ pọ̀ ń bẹ. nínú ìwé kọ́bọ̀ o. ọ̀rọ̀ pọ̀ o. nínú ìwé kọ́bọ̀. ó sì jẹ́ ń tó bani nínú jẹ́ nígbà tí gbogbo wa ń dáwọ́ ọ̀dùnnú lánàá tí gbogbo wa ń yọ̀tọ̀ mi wípé a kú oríire ọdún bí a ṣe ń kí wa pé a kú ọdún táwọn kan ń kí wa pé a kú ìyèdún bẹ́ẹ̀ làwọn abaniláyọ̀jẹ́ kan ni wọ́n ń ṣiṣẹ́ ibi ní Sokoto kí ni iṣẹ́ ibi tí wọ́n ṣe wọ́n pa èèyàn 6 wọ́n jí àwọn èèyàn gbé ní Sokoto lọ́jọ́ tá a ṣe léyà lánàá. Ọlọ́run ọ̀dàkùn kó ṣàánú wa. àbọ̀ ọlọ́run ọmọ dájú lórí ayé wa o. ní ìlú Àbújá olúùlú lẹ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ o wọ́n ní lóòótọ́ àti lódodo òun náà mọ̀ ní ẹ̀mí bọ́ lára ẹnìkan o ní ilé ìtura ọgbà bẹ́ẹ̀ náà ni àwọn alọ́kọ́ ló ń kígbe ọmọ àtúnṣe bẹ́ẹ̀ wọ́n wá jà wọ́n lólè o ní ìlú Àbújá ló ti wáyé ilé ìtura wo ẹ̀yin èèyàn ẹ̀ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ wìrìwìrì láàárọ̀ tòní inú ìwé ìròyìn leadership ibẹ̀ nìyún ti jáde ò sí ìròyìn ń bẹ lọ́dọ̀ rẹ̀. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ìròyìn tó kùn lọ́dọ̀ mi báyìí náà ló sọ pé ẹgbẹ́ ìpolówó ọjà wá sórí ètò ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá ti gbé polówó ọjà yín wá wàràwàrà lẹ́mọ̀ọ́ta o ẹ̀yin tẹ́ ẹ̀ bá gbé polówó ọjà yín wá ẹ̀yin lẹ́mọ̀ ohun tí ó ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ń fi ṣera yín o ipe ẹ̀ ń pàdánù ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní tó yẹ kẹ́ ẹ jẹ torí ìpolówó ọjà báyìí làgùn mọ́ owó ọwọ́ àtẹ̀ wájú ó ní wípé tẹ́ ẹ bá ti gbé polówó ọjà yín wá ẹ lè pe Sisi Monkele ẹ lè pe dókítà ẹ lè lọ sí ẹ̀ka ìpolówó ọjà wa kò sí lè tẹ́ ẹ ṣe ń bẹ̀ tá a ṣe bẹ́ẹ̀ tá a dá yín lóhùn ẹ sì lè bá wa sọ̀rọ̀ láwọn ojú òpó ayélujára wa gbogbo ẹ jẹ́ á lọ sókè lọ́hùn. ẹ̀yin èèyàn bàbá ti lọ tá a dé ọ̀rọ̀ pọ̀ gbéra sọ lórí Rabaji gan. ìkànnì Adámimógo 107.7 FM ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́gbà wúbọ̀ láàrin àwọn akẹgbẹ́ ìkànnì Adámimógo 107.7 FM ìkànnì tó wà lójú ọpọ́n fún ògùn ajé gbogbo ìyálàjẹ ìyálọ́jà tó fẹ́ kájé wọn mọ bùgbàjẹ wàràwàrà ìkànnì Adámimógo 107.7 FM ni wọ́n gbé ìpolówó ọjà wọn wá torí ìkànnì tó gbó ọjà ti ń fọhùn ni àtàkálẹ̀ takako takájù àtàkànmọ́lẹ̀ káàkiri àgbáyé ohun ìkànnì Adámimógo gbogbo ìgbà ló ń dún gbẹ̀mí ajáde fò lórí ìkànnì ayélujára gbogbo wá polówó ọjà rẹ lónìí ó sì gbà pé nǹkan ju nǹkan lọ fún ìpolówó ọjà pé ẹ̀ka ìpolówó ọjà wa sórí àwọn nọ́mbà yìí 0803-526-6812 àbí 0916-340-0878 ó tún lè pe 0806-511-4430 àti 0806-380-8891 má fàkókò rẹ dọ́là bá wa dòwò pọ̀ lónìí ó sì gbà wípé rere lolúwa. ẹ̀yin tẹ́ ẹ bá sí lójú òpó Facebook. ẹ̀yin lẹ mísì. ẹ mísì. ẹ ní ní carry over. àwọn dírámà kan ṣẹ̀ṣẹ̀. ó sọ wọ́n àárọ̀ Monday ẹ má ní carry over ẹ lọ létí ń bọ̀ ẹ darapọ̀ pẹ̀lú wa lójú òpó Facebook wa ò ní pápápá. Adámimógo 107.7 FM. kò pé méjì. àwọn tó wà ń bẹ̀ wọ́n ń wò. ọmọ bó ti ń lọ wọ́n ti ń bá wa sí ààrẹ wọ́n ti ń like ẹ̀ wọ́n ti ń fi sọ wọ́n ń comment. ọ̀pọ̀lọpọ̀ ti ń rẹ́rìn pé dókítà Ọlámídé kí ló ṣe wá àti Sisi Monkele. ẹ̀yin ẹ̀yẹ mọ̀ tí mo pè wá àti ìsojú òpó ilé farabalẹ̀ ẹ má mọ rọ́sìn. ẹ má rọ́sìn wa. ẹ dẹ́kun ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ó gbéra sọ lónìí Rabaji gan o. ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ àbẹ̀rẹ̀ ní Rabaji gan ní Sonkele tòótọ́ ní tọ̀tọ̀rí ní firigidi fìhín láàárọ̀ yìí. gbéra èwo ni. irú ojú wo ló máa ń fi wò ní ìwọ ọmọ yìí. sàgbéra láyé wọ̀ kọ́mọdé pé yóò fún ọ lẹ́tà bàbá ṣe tán bí. ìtàn máa fún mi lẹ́tà gbéga ni. àmì òde sùn bẹ́ẹ̀ kọ́ transfer mi lọ sí Adámimógo 107.7 tó wà ní UK Ìbàdàn kí ni UK Ìbàdàn kí mo fẹ́ lọ sí Ìbàdàn
nínú ìwé ìròyìn wo mo wà ìwé ìròyìn The Nation ni mo kọ́kọ́ gbámú láàárọ̀ yìí o. kí lójú rẹ kan o. ntọ́jú mi sì kàn bẹ́ẹ̀ ntọ́dùn mọ́ mi nínú ni o wípé gbogbo àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tí wọ́n jẹ́ adarí iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbà láàfíà láàyè tí wọ́n sì ń kọ́ wa ní ẹ̀kọ́ tí àwa tá a jẹ́ alátẹ̀lé wọn gan tí a máa ṣe bẹ́ẹ̀ tí a máa kẹ́kọ̀ọ́ rẹ̀ ní tí mo rí ń bẹ̀rẹ̀ o ẹni tí ó jẹ́ wòlíì tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí wòlíì àgbà ọlọ́gbọ́yọ̀ ti CAC iná ni wọ́n ti kí àwọn mùsùlùmí ò pé ẹ mà kú ọdún wọ́n kọrin kí wọ́n ní bàbá ní ètò tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ ọdún sálà ọdún iléyá tá à ń ṣe lọ́wọ́ yìí bàbá ní gbogbo wa lájọ ń ṣe o ẹni tí ó jẹ́ olùdásílẹ̀ Christ Apostolic Church bonajisi èyí ń wòlíì Adégbóyèga Ọlọ́gbọ́nyọ iná ló ṣe bẹ́ẹ̀ tó dáwọ́ dùnú o pẹ̀lú àwọn mùsùlùmí Ọlọ́gbọ́nyọ lẹ́ni tí ó jẹ́ olùdásílẹ̀ wọn iná ni wọ́n sọ yìí pé ní orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáyé wọn láwọn bá gbogbo àwọn mùsùlùmí yọ nínú ọ̀rọ̀ wọn eléyìí tí wọ́n fi léde ní àná iná ni wọ́n sọ yìí pé kí gbogbo àwa mùsùlùmí àti gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà kí á ní ẹ̀mí tuntun àti ẹ̀mí ìfarajìn eléyìí tí ó lè mú kí orílẹ̀-èdè wa Nàìjíríà kí ó ṣe bẹ́ẹ̀ kí ó lọ sókè ó ní àwọn gbàgbọ́ nínú ìṣọ̀kan àti àlàáfíà wípé kájọ máa ròpọ̀ wọ́n ní kẹ́nìkan má yàrá rẹ̀ sọ́tọ̀ wọ́n ní níwọ̀n bàgbà tó jẹ́ wípé ànábì Ibrahim gan ń tó kọ́ wa iná ní wípé ká ṣe bẹ́ẹ̀ ká fi ara balẹ̀ ká ṣe bẹ́ẹ̀ ká tẹríba ká sì ní ìwà pẹ̀lẹ́ àti pé ká máa ní ìfọmọnìyàn ṣe wòlíì Ọlọ́gbọ́nyọ tún tẹ̀ wájú o wọ́n ní nínú ọ̀rọ̀ wọ́n ní àwọn kí gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí o àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káàkiri àgbáyé àti gbogbo àwọn mùsùlùmí káàkiri àgbáyé wọ́n láwọn kí wọn kí ọdún o wọ́n láwọn sì ń sọ pé kí àlàáfíà kó máa jọba ní gbogbo ibi tí a bá wà bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bá fẹ́ kà á ẹ̀wọ̀n ní ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ ìlọ níbi tí bàbá ti sọ pé kí ni ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ bó ti jẹ́ pé àtọ̀dọ̀ àwọn èèyàn Ọlọ́run ló ti bẹ̀rẹ̀ lónìí bẹ́ẹ̀ ni èèyàn Ọlọ́run lèmi náà jẹ́ kí mi náà ṣe bẹ́ẹ̀ kí n kí ọ lẹ́yìn kò sẹ́ni tó tà mí òró lé ọ lórí ǹjọ́jẹ́ mọ̀ wípé wòlíì Olúsáàmù Olúalọ́run o bàbá ní bá a ti ń ṣe pọ̀pọ̀ sísìn ọdún iléyá adìyẹ tí ò kú ó sì máa jàgbàdo orílẹ̀-èdè Nàìjíríà á tún ṣe bẹ́ẹ̀ á mọ̀ bọ̀ sípò kí wá lohun tí bàbá rí tó fi sọ báwọn bí ìgbà téèyàn sọ àsọtẹ́lẹ̀ ni o òjíṣẹ́ Ọlọ́run wòlíì Sam Olúalọ́ lọ́mọ̀ ti fi àtẹ̀jáde ọ̀hún síta fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o nígbà tó ń ṣàlàyé wípé ó ní bá a ti ṣe pọ̀pọ̀ sísìn ọdún iléyá òun mọ̀ fi ń dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú o wípé nǹkan padà túra fún gbogbo àwọn èèyàn ilẹ̀ yìí wọ́n ní í ṣe ni kí wọ́n lọ fi ọkàn wọn balẹ̀ pẹ̀sẹ̀ o ó ní àwọn ìṣòro eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà ń kojú ó ní nígbà tí ó bá yá ó ní àmọ́ ní rí wọn mọ́ o wòlíì Sam Olúalọ́ tí ń ṣe olùdásílẹ̀ ìjọ CAC ADAMIMOGO ló sọ̀rọ̀ náà di mímọ̀ fún àwọn oníròyìn ó ṣàlàyé síwájú sí i oníṣẹ́rí lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí òun ní ìgbàgbọ́ ò wípé dídùn òun náà ní ọ̀sọ̀ọ̀sọ̀ ó ní gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ń ṣe ní kẹ́ ẹ gba ìfẹ́ ìṣọ̀kan àti àlàáfíà láàyè kó jọba o ó ní sẹ́rí ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà ìyún ààrẹ Bọ́lá Tinubu ó ní bàbá ọmọ US kan ní pọ̀sìn ó ní gbogbo ẹ̀sìn pátá òun náà ní ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n mọ̀ fààyè gbà o ó ní bákan náà lọ́mọ sórí lọ́dọ̀ wa ń bí ní ìpínlẹ̀ Èkìtì ní o bàbá ò gbàgbélé bàbá ní sẹ́rí gómìnà Bíọ́dún Oyèbánjí tẹ̀ ń wò òun ó ní òun náà mọ̀ ṣe bẹ́ẹ̀ ó ló kó gbogbo ẹ̀sìn mọ́ra ni o ó ní bó ti ń kó ẹ̀sìn mọ́ra náà ló ń kó ẹ̀yà mọ́ra o èyí jẹ́ nínú àtẹ̀jáde eléyìí tí olùrànlọ́wọ́ rẹ̀ fún ìròyìn iyún Dèjì Ògúnbùsíyì tó fi síta wòlíì Sam Olúalọ́ ó yin gbogbo àwọn múmìnì àti múmìnì òdodo ó yìn wọ́n láwo ó ní ẹ máa ṣe kíni ẹ máa tẹ̀síwájú nípa níní àlàáfíà ìṣọ̀kan àti ìlọsíwájú ẹ mọ ní nọ́kàn fún orílẹ̀-èdè Nàìjíríà ó nítorí kíni ó ní àwọn mọ̀ wípé láìpẹ́ láìjìnà gbogbo nǹkan lẹ́yìn tó dàbí ìṣòro lórílẹ̀-èdè Nàìjíríà á mọ̀ di àfihàn tí egun aláré ń fi sọ ò bí wòlíì Sam Olúalọ́ bí wọ́n ti wí nù nínú ìwé ìròyìn The Nation lónìí ẹ lọ kà yókù ń bẹ̀ ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ káwọnú ìwé ìròyìn Punch lọ o iléeṣẹ́ ààrẹ ni mo sì gbà lọ láàárọ̀ yìí
níbi tí iléeṣẹ́ ààrẹ ti sọ̀rọ̀ iléeṣẹ́ ààrẹ ní New York Times ẹ má sọ ohun tí ò yẹ rárá wọ́n ní Tinubu tẹ̀ ń wò wọ́n ní ó jogún gba ètò ọrọ̀ ajé eléyìí tó ti kú ni o iléeṣẹ́ ààrẹ náà ni ó sọ̀rọ̀ ní àná nígbà tí wọ́n sọ yìí pé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu iná ni ó jogún gba ọrọ̀ ajé eléyìí tó ti kú ó ní ṣùgbọ́n ó ní ẹ̀mí láti rí dájú pé ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà àti gbogbo ohun tí ń dojúkọ iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé dìde ó ń sọ̀rọ̀ láti fi takò ọ̀rọ̀ kan eléyìí tó jáde nínú New York Times eléyìí tí wọ́n pe àkọlé rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà iná ni ó dojúkọ ètò ọrọ̀ ajé eléyìí tó burú jù lọ eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé jáde ní ọjọ́ 11 oṣù kẹfà tá a wà yìí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ olùkọ́ ìròyìn ọ̀hún ìyún Ruth McLean àti Ismail Ọládipúpọ̀ kọ́ Ismail Awua iná ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde wípé ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ètò ọrọ̀ ajé iná ni ó ń ṣe bẹ́ẹ̀ tí ó ń dojúkọ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n sọ nínú ìròyìn ọ̀hún wọ́n ní ọ̀wọ́n gógó iná ni ó ṣe bẹ́ẹ̀ tí ó bomirin orílẹ̀-èdè wa Nàìjíríà o eléyìí tí ó sì jẹ́ kí ètò ọrọ̀ ajé wa kí ó dẹnu kọlẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹgbẹ̀lẹ́gbẹ̀ wa èyí ń tá ń pè ní mílíọ̀nsì náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń tiraka láti ṣe bẹ́ẹ̀ láti jẹun o nígbà wọ́n wá ń tẹ̀síwájú wọ́n ní ìrora òun náà ni ó ń tẹ̀síwájú eléyìí tí ó sì jẹ́ pé àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń jà fitafita láti lè gba $20 péré lóṣù ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń kú níbi ìdàgọ̀rọ̀ eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń jà láti gba ráìsì ọ̀fẹ́ wọ́n ní ọsibítù iná ló ti kún o fún àwọn obìnrin eléyìí tí ọjọ́ pé wọn kò lè ṣe bẹ́ẹ̀ wọn kò lè ṣe nǹkan dáadáa nígbà tó wá ń tẹ̀ wájú iléeṣẹ́ ààrẹ náà ni wọ́n wá ṣe bẹ́ẹ̀ tí wọ́n dáhùn látẹnu ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ tí ó ń lọ àti àwọn ìgbésẹ̀ tó gbọ̀ngbọ̀n èyí ń Báyọ̀ Ọ̀nànúgà ó ní ń tẹ́ ẹ̀ mọ̀ lẹ́ẹ̀mọ́ o ó ní tẹ́ ẹ bá mọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ní ẹ mọ̀ wípé yes wọ́n ṣe iṣẹ́ takuntakun ó ní ntí wọn bá ń lẹ̀ ó burú jáì nítorí pé kò sí ètò ọrọ̀ ajé kankan eléyìí tí ó ń lọ dáadáa nígbà tí bàbá gba ìjọba Ọ̀nànúgà sọ wípé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sí ẹ̀yìn ó ní orílẹ̀-èdè wa Nàìjíríà iná ló jẹ́ pé fuel subsidy yún owó ìrànwọ́ orí epo iná ni ó ń gba owó tí ó tó $84.39 billion nínú àpò àsùnwọ̀n orílẹ̀-èdè wa Nàìjíríà láàrin ọdún 2005 sí ọdún 2022 ó ní ṣùgbọ́n ní ìsìn ààrẹ iná ni ó ń lo owó àwọn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó tún wá sọ nǹkan kan kí ló sọ ẹ̀wọ̀n nínú ìwé ìròyìn Punch lọ kẹ́ ẹ lọ gba balance ẹ̀ láàárọ̀ yìí nítorí pé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ogúnlẹ̀ láyọ̀ àtàlàfíà àdúpẹ́ tó èmi ṣe bẹ́ẹ̀ mo mórí ní ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu bàbá sọ̀rọ̀ o dókítà bàbá ní pé ẹ wò ó lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú àyájọ́ àwọn ọkùnrin tó wáyé wọ́n ní bá a bá fi tẹ̀gàn kún tá a sì yọ kúrò dandan ni fún wa láti mọ̀ wípé iṣẹ́ takuntakun òun náà mọ̀ ní àwọn bàbá ni wọ́n ń ṣe lórílẹ̀‐èdè tá a wà yìí o adé Bọ́lá Tinubu ńlọ ti gbóṣù bàràǹbàdẹ̀ fún gbogbo àwọn bàbá tí wọ́n tó bàbá ni o tí wọ́n tó bàbá ṣe nínú ìdílé àti láwùjọ tó sì ṣàlàyé fún wọn wípé ó ní iṣẹ́ takuntakun náà ni wọ́n ń ṣe láti pèsè ọjọ́ ọ̀la tó dára fún orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí ọgbà bẹ́ẹ̀ náà ló sì wọ́n ń gbẹ́rẹ́ pàkó o ó ní ṣe rí i bẹ́ẹ̀ ti jẹ́ bàbá tẹ̀ ń tó eléyìí tẹ̀sí ń tún àwùjọ ó ní ẹ mú ọ̀rọ̀ ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà ẹ mọ̀ mú lọ́kùnkúndùn eléyìí tí yóò jẹ́ àǹfààní fún àwọn ìran tó ń bọ̀ o ààrẹ Bọ́lá Tinubu ńlọ sọ̀rọ̀ náà di mímọ̀ láti ipasẹ̀ bangbọ́lálẹ̀ fún ìròyìn àti ìpolongo ìyẹn ajúrí ìgílálì ni o ó ṣàlàyé síwájú sí i ó ní bá a ti ń ṣe pọ̀pọ̀ sísìn ayẹyẹ àwọn bàbá tọdún 2024 ó ní ìjẹ́jọ́ mọ̀ wípé àwọn bàbá ń gan àwọn náà ní dígì fún orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní dígì sì rèé ó ní kò mọ̀ gbọ́dọ̀ fọ́ o ó ní bí wọ́n ti ń ṣe ìdílé wọn bí wọ́n ti ń ṣe eléyìí tó ń jú wọn ṣe tí wọ́n sì ń ṣe àwùjọ náà tó ń jú wọn ṣe ó ní kí wọ́n mọ̀ rántí pé àwọn ìran tó ń bọ̀ wá àwọn ni wọ́n jẹ àǹfààní ọlọ́kanòjọ̀kan o eléyìí tí wọ́n bá gbélé ayé ṣe inú ìwé ìròyìn Punch ibẹ̀ lẹ́ẹ̀tì bá pàdé lónìí ìyókù ó léṣe ń bọ̀ nínú ìwé ìròyìn ọ̀rọ̀ pọ̀ láàárọ̀ yìí. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. èmi náà wọnú ìwé ìròyìn Punch tó wà ń lọ o níbi tí wọ́n ti Punch rẹ̀ ta lórí ọ̀rọ̀ owó oṣù tó kéré jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìjọba àpapọ̀ náà ló sọ yìí pé 2,260 èyún
sorry má bínú kọ́lọ́mù ọ̀dà kọ́tàánú wa èyí ò 62,000 naira iná níjọba àpapọ̀ ni wọ́n lè san bí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ti sọ pé ara sẹ̀ àní 250,000 iná ní àgbà nígbà tíjọba àpapọ̀ láti iléeṣẹ́ ààrẹ tí wọ́n sọ̀rọ̀ ní àná wọ́n ní bí ẹgbẹ́ òṣìṣẹ́ ṣe ń sọ pé ọ̀tàlélúgba ó dín mẹ́wàá ẹgbẹ̀rún yín 250,000 naira ńlá wọn gbà tí wọ́n takú ọ̀hún wọ́n ní àpapọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ náà ni kò lè ṣe bẹ́ẹ̀ kò lè wọ́ọ̀kì fún o ìjọba àpapọ̀ náà ni wọ́n sọ pé àwọn ò lè kó gbogbo ohun tó yẹ kí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa lò gẹ́gẹ́ bí ohun ìní káwọn wá gbé sórí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nìkan eléyìí tó jẹ́ pé wọn ò tó ìdá kan gan nínú gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní àwọn ò lè ṣe bẹ́ẹ̀ àwọn ò lè san ju ẹgbẹ̀rún lọ́nà 62,000 lọ eléyìí ló wáyé lẹ́yìn ìgbà tí ẹgbẹ́ àwọn ìjọba ìbílẹ̀ ìyún àwọn local government ni o tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣèkìlọ̀ pé excuse sir ìjọba àpapọ̀ tẹ́ ẹ bá buwọ́lu 62,000 yóò mà nípa burúkú lórí ètò ìnáwó wa àwa ìjọba ìbílẹ̀ àmà ní lè san bí ẹ bá sì gbàgbé wípé ní ọjọ́ 28 oṣù karùn-ún iná ni ọ̀rọ̀ láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà àti àpapọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi orí rẹ̀ gúnbì kan wípé 62,000 làwọn lè ṣe bẹ́ẹ̀ tí àwọn lè san ṣùgbọ́n nígbà tí Báyọ̀ Ọ̀nànúgà ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ tó ń lọ àti àwọn ìgbésẹ̀ tí ó gbọgbọ́n tí ó ń fi léde ó ní yàtọ̀ sí wípé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àti àpapọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ yàtọ̀ sí pé wọ́n bá fẹ́ yẹ onímọ̀ tara ẹni nìkan lókùn ó ní wọ́n mọ̀ pé n tí wọ́n ń béèrè fún kò lè ṣeé ṣe lásìkò tá a wà yìí torí pé gbogbo ohun ìní orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n fẹ́ gbà làwọn nìkan fẹ́ gbà àmọ́ lọ́wọ́ tá a wà yìí wọ́n ní ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún 62,000 níjọba àpapọ̀ sọ pé àwọn lè san o lọ́wọ́ tí a wà yìí kí ló ṣẹlẹ̀ ẹ máa lọ gbọ́ balance rẹ̀ nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ tó lọ́dọ̀ ààrẹ tó kó gbá wọlé lórílẹ̀‐èdè wa Nàìjíríà iyún ààrẹ Muhammadu Buhari sẹ́yìn bàbá ní ẹ wò ọ̀rọ̀ ẹ̀yin ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ń ṣe ló dàbí ẹni a ní kó ṣe tó kọ̀ tí ò ṣe tó ó ní sẹ̀mọ́pẹ́ ti padà bọ̀ sí ní ṣe tó báyìí ó ní inú ọmọ dùn torí pé ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n mọ̀ ti padà lọ mú oko ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí eyín Muhammadu Buhari ó ṣe bẹ́ẹ̀ ó ní bí inú òun ṣe dùn tó ó ní bí wọ́n bá gun ẹṣin nínú òun dókítà ó ní kò ní kọsẹ̀ láíláí ó ní torí kíni ó ní bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe kúndùn láti mọ́ pọ̀ sí kí wọ́n mọ bímọ rẹ̀rẹ̀rẹ̀ ó ní bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe wá mú iṣẹ́ ọ̀gbìn lọ́kùnkúndùn báyìí ó ní inú ń dùn torí pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn ni wọ́n mọ̀ ti lọ́ọ́ mú oko èyí jẹyọ nínú àtẹ̀jáde lẹ́yìn tí àwọn oníròyìn fi síta láàkó tí ààrẹ tó kó gbá wọlé eyín Muhammadu Buhari ti òun ti emir nígbà tí àwọn méjèèjì tí wọ́n ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ iyùn emir ti Daura Faruku láàkó tí àwọn méjèèjì pàdé níbi ètò àdúrà ti pọ̀pọ̀ sísìn ọdún iléyá nọ́mọ̀ ti sọ̀rọ̀ náà di mímọ̀ lọ́jọ́ ìsinmi ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni ṣe ti wẹ́rí báyìí pé ohun tí ò mọ̀ ń ké tuntun lọ́jọ́ kìíní àná láàkó tó fi wà ní ìjọba wípé èèyàn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lọ́mọ mọ́kọ́ bẹ́ẹ̀ bá lẹ̀ ń pọ̀ tẹ̀ ń bí sí tẹ̀ ń rẹ̀ sí dandan náà ní fún yín láti mọ pèsè kan tá fi mọ fún àwọn mọ̀lẹ́bí yín ó ní òun ló wá délé báyìí ó ní àmọ́ ó jẹ́ òun tí nù ń dùn torí pé bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń kojú àwọn ìṣòro lọ́lọ́kan òjọ̀kan èyí tó ṣokùnfà bí àwọn gógó ṣe bá àwọn kan tẹnu jẹ ó ní gbogbo èèyàn náà ló ti wá ń di àgbẹ̀ láàyè ara rẹ̀ báyìí inú ìwé ìròyìn Daily Trust ibẹ̀ ló ti wáyé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ èmi ti wọnú ìwé ìròyìn Tribune lọ mo sì fẹ́ kí ọ lẹ́yìn ni sọmọ wí pé ọmọ oko tó bá fi iṣu ránṣẹ́ sílé òun náà gba búrẹ́dì láti ilé ààrẹ Muhammadu Buhari iná ní iléeṣẹ́ ààrẹ ti sọ pé káì má sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n ní káì má sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n ní $1.5 billion iná ní ààrẹ àná ni wọ́n ń lò ààrẹ Muhammadu Buhari ààrẹ àná wọ́n gba sẹ́ǹjì ọ̀rọ̀ wọn wọ́n ní $1.5 billion ní ń lò lóṣooṣù láti fi dáàbò bo náírà ìsúnkúsí nìgbésẹ̀ gangan o wọ́n ní n tó jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀
kí wọ́n ó ya owó eléyìí tó pọ̀ jáǹtìrẹrẹ nígbà tí iléeṣẹ́ ààrẹ ń sọ̀rọ̀ ní àná wọ́n ní bẹ́ẹ̀ bá wo bí ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà bí ó ṣẹṣẹ bẹ́ẹ̀ bí ó ṣe rí bó ṣe rí yìí wọ́n ní kò ṣẹ̀yìn ààrẹ àná o eléyìí tí ó ń ya owó ní ìyàkúyà wọ́n kí náà sọ pé wọ́n ń ṣe wọ́n ní tò wọ́n ní owó tí wọ́n yá ìyàkúyà wọ́n ní ohun tí wọ́n fi ń san iná ní wípé wọ́n fi ń dáàbò bo owó ilẹ̀ wa náírà lọ́wọ́ owó dọ́là wọ́n ní owó tí wọ́n sì yá nígbà náà lọ́hùn-ún iná ló pọ̀ jáǹtìrẹrẹ o wọ́n ní tẹ́ ẹ bá sì tún wá wò ó wọ́n ní owó ìrànwọ́ orí epo eléyìí tí ààrẹ àná tí wọ́n ń san wọ́n ní láàrin ọdún 2005 gan sí ọdún 2022 wọ́n ní owó tí wọ́n ń san iná ni ó ti bọ́ sí $84.39 billion eléyìí tí ó sì jẹ́ pé NNPCL iná ni a sọ pé ọ̀pọ̀lọpọ̀ tírílíọ̀nù náà làwọn ń san lọ́dọọdún o ó sì jẹ́ n tí ó bà àwọn nínú jẹ́ wọ́n wá tẹ̀ wájú wọ́n ní lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí bẹ́ẹ̀ bá sọ yìí pé owó náírà wa ó lọ sókè wọ́n ní àpòwó wa àfi dáàbò bo náírà mọ́ ni o wọ́n ní tí ó ń ṣẹlẹ̀ nù o wọ́n tún wá tẹ̀síwájú wọ́n ní àwọn ìṣèjọba ilé ìtòsí bẹ́ẹ̀ tí ó ti kọjá lọ náà ló jẹ́ pé 97% ìdá mẹ́tàdínláàádọ́rùn-ún owó tó ń wọlé sí àpò orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní gbèsè ní 97% ìdá mẹ́tàdínlọ́gọ́rùn-ún. lọ́gọ́rùn-ún jàre God bless you ìdá mẹ́tàdínlọ́gọ́rùn-ún ni wọ́n fi ń san gbèsè wọ́n ní 3% péré ìdá mẹ́ta iná ni wọ́n ń lò wọ́n ní iléeṣẹ́ ààrẹ náà sọ pé ẹ̀yà agbẹ́nu yín sọ̀hún o bàbá tí ì bá ṣe wípé bóyá tí àti ẹ̀rọ bá ṣe bẹ́ẹ̀ ṣe jẹ́ gan ẹ ṣe máa sọ pé kìnnìkan àmọ́ tẹ́ bá wá fẹ́ kàyókùn wọ́n ní ń bẹ nínú ìwé ìròyìn Tribune tó jáde láàárọ̀ nítorí pé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. dókítà hàn lè ní kí bàbá gbẹnu sọ̀hún wọn kàn lè ní bàbá ilé ìtẹ̀sọ̀hún ẹ kò jẹ kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ni. nǹkan kan náà ni. ó yàtọ̀ síra wọn. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ní ìpínlẹ̀ Kwara tó ń bẹ nítòsí ọ̀dọ̀ wa dókítà. ibẹ̀ mo mà mórílẹ̀ o. okay now. kí wá lohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara o. àbọ̀ rẹ̀ ń kọ́. àjọ kwasec mọ̀rẹ́ eyín àjọ tó ń rí sọ̀rọ̀ ètò ìdìbò láwọn ìjọba ìbílẹ̀ wọn ni àwọn àmọ̀ ti fi ń ta o ìlànà àtẹ̀lé eléyìí tí ètò ìdìbò láwọn ìjọba ìbílẹ̀ bí ó ṣe wáyé àwọn tí náà ń bẹ́ẹ̀ tètè gbọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ẹ jẹ́ káwa náà káwa fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí àjọ tó ń rí sí ètò ìdìbò ní àwọn ìjọba ìbílẹ̀ lẹ́yìn tí a mọ̀ sí kwasec àwọn ni wọ́n ti fi síta o ìlànà àtẹ̀lé nípa ètò ìdìbò sí àwọn ìjọba ìbílẹ̀ eléyìí tó ń bẹ ní ìpínlẹ̀ Kwara tí ìrètí wà pé yóò wáyé ní ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2024 kódà wọ́n jẹ́ di mímọ̀ o wọ́n ní ọjọ́ àbámẹ́ta òun náà ni ètò ìdìbò ìjọba ìbílẹ̀ náà ni yóò wáyé bẹ́ẹ̀ yẹn ò bá sí ìgbàgbé ṣáájú àsìkò yìí òun náà ni àwọn èèyàn ìpínlẹ̀ Kwara ni wọ́n mọ̀ tí mú orí ọ̀nbọnú o wípé àníṣe àláwọn náà fẹ́ dìbò ìjọba ìbílẹ̀ ní ẹkùn kó wa wọn o nígbà tí alága àjọ kwasec ọ̀kánlá bàbá tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ oníṣẹ́ rí nígbà tí ó bá fi di ọjọ́ 21 inú oṣù kẹfà ọdún 2024 dókítà ó lóun ó jókòó ìpàdé pọ̀ pẹ̀lú àwọn àgbààgbà tí wọ́n jẹ́ sábì àwọn adarí ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti forúkọ wọn sílẹ̀ o ìpè àwọn òkópa fún ti ètò ìdìbò ìjọba ìbílẹ̀ náà ó ṣàlàyé síwájú sí i ó ní ètò ìdìbò kò mẹ́sì ó yọ ti ìjọba ìbílẹ̀ ọ̀hún ó làwọn mọ̀ ti là kalẹ̀ wípé yóò wáyé bó bá di ní ọjọ́ 24 oṣù kẹfà àti 30 oṣù kẹfà ọdún 2024 yìí a ní gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tọ́rọ̀ kàn pátá òun náà ní ó kópa o ní pàtàkì jùlọ àwọn tí wọ́n ti forúkọ wọn sílẹ̀ fún ti ètò ìdìbò ìjọba ìbílẹ̀ ẹgbà eléyìí tó kù tó jẹ́ báláǹsì rẹ̀ ẹ lọ́ bá pàdé nínú ìwé ìròyìn dídásípù láàárọ̀ tòní ọ̀rọ̀ pọ̀ o. nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀. èmi ti wá náà ìwé ìròyìn Daily Post lọ o níbi tí ròyìn ayọ̀ kan ti ta sí mi létí ó ta sí mi lójú ó ta sí mi ń gbogbo ara kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà wá gbọ́ kọ́láhùn sì jẹ́ kí ròyìn ayọ̀ wọn kó ṣe bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ ni o orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń wò yìí nínú ìwé ìròyìn Daily Post náà ni wọ́n ti kọ wípé kò ní í pẹ́ kò ní í jìnnà o wọ́n ní kódà nínú oṣù keje tá a lọ mú yìí náà lábẹ́ sí ní pèsè epo tó tó wàá lò epo bẹtiró tó tó wàá lò nílẹ̀ yìí àpábíò iná ló fi léde
brọ́dájà tó máa yìn mú iléeṣẹ́ ààrẹ èyí náà kọ́ ló sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà Godswill Akpabio náà ló ti fi dá àwọn ọmọ orílẹ̀‐èdè wa nàìjíríà lójú wípé ẹ má wọ̀rí wọ́n ní pé epo bẹtiró lórílẹ̀‐èdè wa nàìjíríà náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pèsè lọ́pọ̀ yanturu wọ́n ní kódà láàrin ọ̀sẹ̀ mẹ́rin sígbà tá a wà yìí à lè máa pèsè epo eléyìí tí ó tó wàá lò ó sọ ọ̀rọ̀ wọn ó wá gbé oríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí ìgboyà eléyìí tí ó ní láti yọ owó ìrànwọ́ orí epo eléyìí tí ó sì fi ń dá gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà lójú wípé ohun tá à ń ṣe bẹ́ẹ̀ tá à ń là kọjá àwọn ìrora wọ̀nyí ó ní kò ní pẹ́ ṣe bẹ́ẹ̀ kò ní pẹ́ lọ o Akpabio náà ni ó sọ̀rọ̀ òun ní Calabar nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe ìpàdé ẹkùn gúúsù ti ẹgbẹ́ òṣèlú APC eléyìí tí wọ́n ṣe tí ó jẹ́ ọlọ́jọ́ kan ó ní wípé àwọn ti ṣe bẹ́ẹ̀ àwọn ti lọ sí àwọn gbogbo ibi ibùdó ìfọpo ó nígbà tó ń wọ́n fi débẹ̀ olóhùn ti lọ sí ibùdó ìfọpo rìfáínárì èyí ti Dangote olóhùn sì rí i pé nígbà tí ó bá fi di oṣù keje ọdún 2024 ó ní Nàìjíríà iná ni yóò ṣe bẹ́ẹ̀ tí yóò lè dúró fún ara rẹ̀ ní pípèsè epo bẹtiró ó ní lọ́wọ́ tá a wà yìí ó ní lónìí yìí ó ní kódà gan wọ́n ti ń pèsè dísù eléyìí tí ó tó ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lò kódà ó ní wọ́n ti ń ẹ̀sìpọ́ọ̀tì wọ́n ti ń gbé lọ sí àwọn orílẹ̀-èdè tó kù wọ́n ní kódà fertilizer yuri àti àwọn nǹkan tó pọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń gbé lọ Akpabio náà ni ó tún wá fi dá àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà lójú pé àwọn ń ṣe bẹ́ẹ̀ àwọn ń ṣe ìdúnàdúrà lọ́wọ́ láàrin àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó oṣù tó kéré jùlọ ó ní láìpẹ́ láì jìnnà ẹ má wọ̀rí o ó ní wípé gbogbo nǹkan náà ni ó rọ̀ṣọ̀ mu ó ní ọrọ̀ ajé táwọn bá ń lẹ̀ ó ní kò san mọ́nà rárá ó ní àwọn sì ti ń gbìyànjú ó ní òun pe ọrọ̀ ajé táwọn bá ń lẹ̀ bí ọrọ̀ ajé eléyìí tí ń ṣe bẹ́ẹ̀ tí ń hó iye fómi ni wọ́n ń pè fómi ó ń hó bí ọṣẹ ó tó ń hó bí ọṣẹ ó ní ṣùgbọ́n nísìn gbogbo ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ ó ti ń lọlẹ̀ ẹ bá fẹ́ kàyókùn ẹ rí nínú ìwé ìròyìn Daily Post náà lẹ́ẹ̀ ti gba balance ẹ̀ láàárọ̀ ọ̀rọ̀ pọ̀. nínú ìwé Akpabio ló sọ báwọn tó rántí gbàjọba Alayi Muhammad. bùdá Lai Muhammed. bùdá Lai. àwọn náà sọ dáadáa. anígbà náà tọ́tí Akpabio ló wá. àwọn ìṣẹ́rítà Akpabio yìí. oṣù keje ọ̀la náà láàmú lọ́la yìí. òun láàmú ọ̀la yìí ni àdúrà tá à ń gbà ní pé bí wọ́n ṣe sọ yìí. kò rí bẹ́ẹ̀ torí ara ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. kọ́lọ̀ ń bòrò ìtura sí gbogbo ibi tí ara ti ní wá. àmì o. tó ẹ jẹ́ tún ṣe bẹ́ẹ̀ ká tẹ̀síwájú nínú ìròyìn ọ̀rọ̀ pọ̀ láàárọ̀ tòní. ẹgbẹ́ àwọn sanu nasu àti naati wọ́n tún tọ́ sókè wọ́n mọ̀ fojú gbà o wọ́n ní bí ewúrẹ́ bá bojú wẹ̀yìn dókítà. yóò fèpè fẹ́lẹ̀. ààbù ni kò bí owó ní òfin wọn fẹ́lẹ̀ pé. yóò fèpè fẹ́lẹ̀ pé. ẹgbẹ́ àwọn tí kì í ṣe òṣìṣẹ́ ní àwọn iléèwé gíga fásitì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà mọ̀júbí tó ìjọba létí o wọ́n ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó mọ̀ ti kọjá bí ojú tí ìjọba àpapọ̀ fi ń wò wọ́n nítorí kíni wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mọ̀ ti sún àwọn kan ògiri o wọ́n ní owó oṣù tó tó owó oṣù 6 eléyìí tí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tó kọ̀ tí ò san wọ́n ní kíní ọ̀hún wọ́n ní òmò báradé dọ́dọ̀ àwọ̀ o eléyìí ni gbólóhùn tí ẹgbẹ́ náà tí wọ́n fi síta fún àwọn oníròyìn iyùn ẹgbẹ́ àwọn àgbààgbà òṣìṣẹ́ sánù ẹgbẹ́ àwọn tí kì í ṣe òṣìṣẹ́ ẹgbẹ́ náàtì ọmọ ṣe bẹ́ẹ̀ wọ́n jọ ṣe ìpàdé pọ̀ tí wọ́n sì fi àtẹ̀jáde ọ̀hún tí wọ́n fi síta o wọ́n ní ìgbésẹ̀ ìjọba àpapọ̀ pẹ̀lú owó oṣù 6 tó jẹ àwọn wọ́n ní bí àwọn bá ní káwọn bẹ̀rẹ̀ sí ní wo kíní ọ̀n dókítà ọ̀rọ̀ bí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kòǹgbàkòǹgbà àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá ó ní àwọn ìbámu fi sọ wọ́n wọ́n ní àmọ́ báwọn bá lè sọ ọ́ ló ṣeéṣe o kí àwọn iléeṣẹ́ ìwé ìròyìn kí wọ́n mọ̀ gbé wọ́n ní àmọ́ ibi tọ́rọ̀ dé dúró báyìí dókítà ẹ̀bẹ̀ lábẹ́ ìjọba àpapọ̀ ẹ bá bẹ̀ ẹ ní kí ìjọba àpapọ̀ kan sanwó wa owó oṣù 6 tó ń jẹ àjẹ́lẹ̀sì ni wọ́n pè ẹ lọ gba báláǹsì rẹ̀ nínú ìwé ìròyìn Vanguard ọ̀rọ̀ pọ̀ o. nínú ìwé kọ́bọ̀ ẹ jẹ́ nǹkan eléyìí náà inú ìwé ìròyìn Daily Post ló wà ó sì jẹun tó bani nínú jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n jẹ́ ọmọ kéékèèké tí wọ́n tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́sàn-án 160,000 iná ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń gbé pẹ̀lú àrùn HIV ní Nàìjíríà CCN iná ni ó sọ bẹ́ẹ̀ the Christian Council of Nigeria yún ìgbìmọ̀ aláṣẹ àwọn ẹgbẹ́ ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè wa Nàìjíríà iná ni wọ́n ti banújẹ́ o lórí bí ó ti jẹ́ pé iye àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ eléyìí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń bá àrùn kògbóògùn HIV tí wọ́n ń bá
àfihàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ló ti ṣe bẹ́ẹ̀ tí ó ti pọ̀ sí o gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní 160,000 náà ni àwọn ọmọ eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní àrùn ọ̀hún wọ́n ní ṣùgbọ́n bani nínú jẹ́ pé àwọn tí wọn ò kọjá 45,000 ìyún ẹgbẹ̀rún lọ́nà márùndínláàádọ́ta péré náà ni wọ́n ń gba ìtọ́jú ìgbìmọ̀ ọ̀hún náà ni ó wá rọ ìjọba àpapọ̀ pé ẹ dákun ẹ ṣe bẹ́ẹ̀ fi ẹ jáwé sóbì akitiyan yìí o láti rí i dájú pé HIV àti AIDS náà ni kò máa tẹ̀síwájú tí ò máa ràn mọ́ bí iná yẹ láàrin àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà nígbà tí ó ń sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ ààrẹ CCN ìyún Most Reverend David Onuoha iná ni ó fi ọ̀rọ̀ ọ̀hún léde o tí ó sì jẹ́ pé Archbishop Peter Ogunmuyiwa iná ni òun náà tún ṣe bẹ́ẹ̀ tí ó fi ẹnu ọ̀rọ̀ ọ̀hún jóná ẹ wò ó ìròyìn ọ̀hún pọ̀ o nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí ẹ lọ gba balance rẹ̀ ń bẹ ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀ ní ìpínlẹ̀ Anambra dókítà ibẹ̀ mo rìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ dé o ó jẹ́ mọ̀ wípé èèmọ̀mọ̀ ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó mọ̀ tí àwọn afurasí méjì kan o fún ẹ̀sùn alóńkólóńkígbe ọgbà bẹ́ẹ̀ náà ni wọ́n ní bí wọ́n ti ń jà àwọn èèyàn lólè ara ọmọ tó ń jà àwọn èèyàn lólè ẹ̀mí ìfúnpá ìfitìkúùkù jẹrẹsùkú sí ẹni onámọ̀ ń ṣe fún àwọn èèyàn ní àwọn apá ibi tí wọ́n bá dé iléeṣẹ́ ọlọ́pàá ṣe ìpínlẹ̀ Anambra àwọn ni wọ́n pa obì tí wọ́n sì yọ àbídún ọ̀rọ̀ rẹ̀ o wọ́n ní sẹ́ rí àwọn èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ní ọwọ́ tẹ̀ tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń jẹran síkú sí èèyàn káàkiri àwọn ibi tí wọ́n bá ti lọ jẹ àwọn èèyàn lólè èyí jẹyọ o wọ́n ṣàlàyé nínú àtẹ̀jáde náà dókítà wọ́n ní sẹ́ nígbà tí ọwọ́ tẹ àwọn afurasí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí wọ́n ní ìbọn táǹkù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó mọ̀ làwọn rí gbà lọ́wọ́ wọn o èyí tí wọ́n fi ń ṣọṣẹ́ á ní bákan náà sì rèé bí wọ́n bá ti ń ja àwọn èèyàn lólè ara tí wọ́n ń gbowó gba dúkìá bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi tìpátìkúùkù ọmọ ń jẹran sunkún sí wọn o alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra Tochukwu Ikenga olófìdí ọ̀rọ̀ náà múlẹ̀ ní Ọ̀kẹ́ lọ́jọ́ ìsinmi ó ní ọwọ́ tẹ̀ wọ́n ó ní ní ọjọ́ kàndínlógún oṣù kẹfà ọdún 2024 láàárọ̀ kùtù àì náà ní ọwọ́ tẹ àwọn afurasí ọ̀hún tí wọ́n sì ń ṣàlàyé wípé níbi tí ọ̀rọ̀ náà dé dúró dókítà ǹjọ́jẹ́ mọ̀ wípé níbi tí wọ́n ti lọ sọ sẹ́gbẹ̀yìn ní ọdún tó kọjá lọ́dún 2023 arábìnrin kan tó ń toyún inú ẹ̀ eléyìí tí wọ́n ti tọ́ka sí arábìnrin náà wọ́n ní ibi tó wà agbègbè ibi tó wà wọ́n mọ̀ fíta o wọ́n ní tòǹtòyún inú ẹ̀ ó ní àwọn afurasí yìí ni wọ́n bá ṣe sùkúsùkúsùkú pọ̀ o ọlọ́run kọ́ ló ń ṣàánú wa toyún nú nínú ìwé ìròyìn Nigeria Tribune ibẹ̀ ló ti já nígbà tán bá ń ṣe sùkú. kọ́lọ́hún ọ̀dà kò kọ́ ṣàánú afẹ́ni tí ó ti ṣe bẹ́ẹ̀ tó ti ẹni tó lóyún nú. ẹ wò jẹ́ kí n fẹ́ léyìí sí kó tó di pa máa lọ ó jẹ́ ìròyìn tó tún bani nínú jẹ́ pé èèyàn mẹ́fà náà ló gbẹ́mí mì ní àná alánà yìí ní agbègbè kan ní ìpínlẹ̀ Sokoto níbi tí àkọlù ti wáyé wọ́n ní ó kéré tán èèyàn mẹ́fà iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí ìròyìn fi lélẹ̀ pé wọ́n gbẹ̀mí rẹ̀ tí wọ́n sì jí àwọn èèyàn tí ó kọjá 100 gbé ní agbègbè kan eléyìí tí ó wà ní ìpínlẹ̀ Sokoto ní àná tí ó jẹ́ ọjọ́ ọdún wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Sokoto látẹnu ẹni tí ó jẹ́ agbẹnusọ wọn èyí Ahmed Rufai náà ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún mọ́lẹ̀ ìpè èèyàn mẹ́fà náà ni wọ́n jí lóòótọ́ o ní agbègbè Tundun Lókì ní ìjọba ìbílẹ̀ Gwadabawa ní ìpínlẹ̀ Sokoto ẹ wo ẹ máa gbọ́ àfikún ìròyìn ọ̀hún nínú ìròyìn lukutu pẹ́bẹ́ bó bá di lọ́sàn-án láago kan bó bá di aago kan sí aago kan àbọ̀ lágbára Ọlọ́run àwọn ìròyìn mọ̀ ń ṣẹlẹ̀ ń ẹ mọ̀ gbọ́ tó ẹ̀yin èèyàn wa kì í dúró pọ̀ ṣókí báyìí náà lọ bí ọ̀gá bẹ̀rẹ̀ sí ní sí ojú òpó sílẹ̀ fún ẹ̀yin tẹ̀ ń bẹ́lẹ̀ ẹ̀yin lámẹ̀ ètò àwùjọ láti bá wa dá sí ojú òpó tẹ́ pè sí tẹ́tí mọ̀ bí ẹni mọ̀ owó náà ní o 07072766278 ẹja àtúmú fún yín 07072766278 ẹ dákun ẹ̀yin èèyàn wa ẹ darapọ̀ pẹ̀lú wa lójú òpó abánidọ́rẹ̀ẹ́ Facebook wa kó mọ́ dàbẹ̀ nípa wa nìkan là ń dá sí kinní ọ̀hún ẹ lọ́bẹ̀ wọ́n ADAMIMOGO 107.7 ẹ lè fi àtẹ̀ránṣẹ́ yín kẹfì sọwọ́ sí wa èrò tí ẹ̀yin bá rò ṣe nínú àwọn ìròyìn ta kó bóde lónìí eléyìí tó ń tawọ́ tẹsẹ̀ nù yín o. ẹ̀yin náà sì lè pè wọlé o ẹ lè pè wọlé ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí i. ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀. mo kí yín káàárọ̀ sá o. ẹ ṣeun o. àkó àti ikú ọdún ẹ̀mí wọ́sọ̀pọ̀ rẹ̀. àmín o àmín o. àìsílẹ̀ ìsàtìmọ̀ lágbára Ọlọ́run. àmín o. iléeṣẹ́ ADAMIMOGO ò ní bàjẹ́ o. àmín o. Ọ̀túnba Jimoh Ìṣọ̀lá Amúnidára láti ìlú Àlàáfíà ló mú Òkèlè Èkìtì. ẹ tẹ̀ wájú. tí mo fẹ́ dá sí ń pa ọ̀rọ̀
ìjọba àpapọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ káwọn òṣìṣẹ́ ó gbà wípé ní tíjọba àpapọ̀ ló wọ́n sanu kí wọ́n wo iye ọdún tí Buhari bá wọn fa 30,000 ìjẹ́ èèyàn mélòó lórí ìgbàanú wọn tó fi kó gbálé 62,000 yìí wọn ìdí ìrí ìgbà wọn tó ń yarí wípé ó kéré àlùbáríkà ni kí wọ́n tọrọ ń pa ẹ̀ because tá a bá ní ká dàálẹ̀ ká tún sà àwọn òṣìṣẹ́ náà tún wà nú ẹni tó tún dákún wàhálà orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àfikún owó tó ń jà fún wọn ò jà fún bí gbogbo nǹkan ṣe ń lọ so ìwọ̀nba tó bá fún ọ tó bá rí ìgbà kan yan Ọlọ́run lógo so ipò ọ̀rọ̀ epo ń bọ̀ lónìí epo ń bọ̀ lọ́la àpábí àbí nǹkan tó ní pé ní oṣù keje àmọ́ erépo ra fàlàlà képo ọ̀pọ̀ ò tó bíi kí wọ́n já owó ẹ̀ wálẹ̀ ṣùgbọ́n ìfẹ́ kí wọ́n sọ̀rọ̀ wọn ní àjàgbólótó wọn o tí wọ́n bá sọ̀rọ̀ ní oṣù keje tá a bá rí epo tí gbogbo ọ̀bá wálẹ̀ àjẹ́ pé báràlú bá yarí mọ́ wọn lọ́wọ́ ìjọba túká mọ́ wọn lọ́wọ́ nù àdẹ̀fẹ́ Ọlọ́run ò ní jẹ́ kí ìjọba ó túká ẹ ṣeun ẹ jẹ́ pé tẹlòmíì ọ̀rọ̀ pọ̀ o ó ti rí ọ̀rọ̀ pọ̀ èrò ọ̀rọ̀ pọ̀ lélẹ̀ lukutu pẹ́bẹ́ dago kan nínú ìwé kọ́bọ̀ ẹ káàárọ̀ sà. Orúkọ tèmi ní Ṣọlá Ògúndáre láti Ìrùn Àkókò. Ẹ máa gbóhùn sókè dáadáa díẹ̀. Ìrùn Àkókò ní ìpínlẹ̀ Ondo. Ó ti rebete. Ẹ tún mú. Ọ̀rọ̀ pọ̀ o. Ọ̀rọ̀ pọ̀. Nínú ìwé kọ́bọ̀. Adé Olókun ló ń pè látàdó. Látàdó Èkìtì ṣé agbègbè ibolẹ tí ń gbọ́ wa látàdó Èkìtì. Láti Ìkẹrẹ road boundary Ìkẹrẹ sàdó. Orí rédíò lẹ ti ń gbọ́ wa àbí orí. Orí rédíò ni mo ń gbọ́ yín méjèèjì mo ń wò yín lọ́nà láì mo dẹ̀ ń gbọ́ lórí rédíò. Tí yóò ní bàjẹ́. Tí yóò ní ta. Nǹkan tó da lẹ́mọ̀ sàjẹ́. Àmín. Nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé ṣé rí ọ̀rọ̀ tí àbábìrò sọ yìí pé oṣù keje pé epo ató fún àmà kíkọ́ ara wọ́n ṣe bá rọ́tọ̀ wá nìyẹn ibi ti ṣẹ́jú àbí fún wọn mọ́ ó dìgbà tá a bá wá rí tó ìgbà yẹn nìkan tó máa sọ kò sí ìgbà tẹ́lẹ̀ sọ bẹ́ẹ̀ tọ́mọ Nàìjíríà lè gbà wọ́n gbọ́ torí wọ́n ṣe tàn wá nìyẹn àtẹ́lẹ̀ ìdá tó sọ pé òkú Nàìjíríà ní Tinubu jogún bá ọwọ́ ta ló ti jogún bá sọ́wọ́ PDP ló ti jogún bá ni àbọ̀wọ́ Labour Party ló ti jogún bá ni ọwọ́ ọ̀tá náà ti jogún bá ìbọ̀wọ́ APC ara wọn náà ti jogún bá kọ́ ṣáà tún Nàìjíríà ṣe wọ́n tún Nàìjíríà ṣe o torí kọ́mọ Nàìjíríà tó bá máa yá o à ń sọ ti wa o kọ́ tún Nàìjíríà ṣe kábàá lè ṣe kán dàgbàdà síbi tán ti bá God bless Nàìjíríà. Àmín bàbá ní òòsàbò lè gbè mí. ṣe mí bó o ṣe bá mi. hello ọ̀rọ̀ pọ̀ o. Nínú ìwé kọ́bọ̀. ó kọ yín sàbọ̀lẹ̀ tí ń pè wá. Aṣẹ́ni kókó ló ń pè yín. láti bò ó. Láti Gógó Èkìtì. láti Gógó Èkìtì ẹ tẹ̀ wájú sà. Ẹ adúpẹ́ lánàá ní ọdún bàbá ọtí wọ́ọ̀dẹ̀ ti lọ ṣùgbọ́n kí ni kan mo fẹ́ bẹ̀rẹ̀ bí ẹ̀rọ ìléèrè bẹ́ẹ̀ bàbá ní ẹni òótọ́ bàbá tájà àgọ́ márùn-ún káàdà gbogbo mẹ́sàn-án lẹ́ tí ò ní rí bọ́ọ̀mọ̀ ṣe ń sùn bọ́ọ̀mọ̀ ṣe ń jí bọ́ọ̀mọ̀ ṣe ń jẹun bẹ̀rẹ̀ ìléèrè bẹ́ẹ̀ bá òótọ́ ni ẹ́ bẹ̀rẹ̀ ìléèrè ìṣẹ̀lẹ̀ kù. ẹ ṣeun bàbá ní ṣé gbogbo bàbá ni wọ́n tó ń bàbá ṣe ṣé gbogbo yín lẹ sì ń ṣe ojúṣe yín gẹ́gẹ́ bí bàbá nínú ìwé kọ́bọ̀. Orúkọ Jésù ìbànújẹ́ ayé ò ní bá yín. àmín. Iléeṣẹ́ Adámimógo dẹ̀ ní jóná lórúkọ Jésù. àmín. Orúkọ mi ni wòlíì David Solomon ẹ̀mí ibẹ̀ láti ìlú Ọ̀kà Àkókó. ẹ ó máa tó ṣeun Nàìjíríà ṣe máa dára. àmín àwa náà ó nígbàgbọ́. dẹ̀ máa dára. nípa ti aláboyún tí wọ́n ti pé wọ́n tún ń bá ní àjọṣepọ̀. ẹ̀rí pé ó lágbára báyìí níbo láyé yìí lọ àwọn yẹn ò lè wá bẹ̀rù Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ máa ṣèdájọ́. àmín. ẹ ṣeun ẹ ṣeun ọwọ́ pálábá wọn náà ti ṣẹ́gi. ẹ jẹ́ àgbé pèsè. ọ̀rọ̀ pọ̀ o ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. a kó ojúmọ́ àyọ̀mọ́ alẹ́ mi. àmín o. lọ́sí mo fẹ́ dá sí ni ọ̀rọ̀ àwọn bàbá. ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. mọ́mí Rónkẹ́ ló sọ̀rọ̀ láti Ọbádé Èkìtì. ẹ tẹ̀ wájú. àwọn bàbá tó bàbá ń ṣe mú kí wọ́n pọ́n kó ọdún àná tó lóríṣiríṣi bàbá ló wà. bàbá mi ò ní ṣojúṣe nínú ilé àmọ́ ṣá máa ṣojúṣe níta. àwọn bàbá tó bàbá ṣe mú kí wọ́n pọ́n kó ọdún àná. nǹkan tí mo tún fẹ́ dáhùn sí ni àwọn òṣìṣẹ́. èmi ò ní kán máa fowó kọ́wọ́ àwọn òṣìṣẹ́ àmọ́ ṣá kán rántí àwọn tí ò ṣe iṣẹ́ ìjọba. kán rántí àwọn mẹ̀kúnnù. nǹkan tó yẹ kán jà fún ni pé bí gbogbo nǹkan ṣe rí ilé yẹ kán jà fún ṣe pé kán máa jà fára wọn. ó yẹ kán jẹ́ kán sọ̀rọ̀ bí epo ṣe máa wálẹ̀ tí gbogbo nǹkan ṣe máa wálẹ̀. abọ́ ẹ̀wà báyìí 3,000 naira. nígbà tí èèyàn bá ní bí nǹkan bíi 10,000 dání tí ò ní lè ra bíi ráìsì àti ẹ̀wà
kóńgò 4 kó gbé fọmọ kó lọ sí skul wípé àwọn ọmọ tó wà lára institution ni pé nǹkan yìí ti gbà kó sì máa lè jẹ ná 10,000 tó ra nǹkan kan ó yẹ kán jọ kán jẹ́ kí gbogbo nǹkan wálẹ̀ o àti ẹ̀bẹ̀ wọn ni kán rántí àwọn mẹ̀kúnnù ẹ pé ètò sàn. ẹ ṣeun àdúpẹ́ jágbé pé ẹyọ kan sí ká tó torí mọ̀ lọ. àkókò. hello. ọ̀rọ̀ pọ̀ o ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ láti Kogi state. láti ìpínlẹ̀ Kogi apá abolẹ̀ tí ń pè wá. Yàgbà east. Yàgbà east ó kọ yín. Mrs. Adeniyi. ẹ ṣeun màmí ẹ tẹ̀wájú. ẹ jọ̀ọ́ kíjọba Nàìjíríà kan ṣàánú àwa mẹ̀kúnnù. káwọn tàwa mẹ̀kúnnù mọ́ ti wọn láwọn òṣìṣẹ́. ẹ jẹ́ káwa náà rọ́wọ́ mú nǹkan tó wà nílẹ̀ ti le jù. wọ́n lọ ṣàánú gbogbo wa ò Nàìjíríà ò dá lágbára Ọlọ́run. àmì àṣẹ Ìdùmarè ẹ ṣeun so àdúpẹ́. ẹ̀yin èèyàn wa ẹ dákun ẹ̀nà láǹfààní láti gba ìpè kankan mọ́ sókè àwọn tí wọ́n bẹ lójú òpó abánidọ́rẹ̀ẹ́ Facebook wa ẹ jẹ́ àwọn tí wọ́n fi àtẹ̀ránṣẹ́ sọ̀wọ́ sídìkàtì ṣítù ó ń bẹ lára àwọn tí wọ́n fi àtẹ̀ránṣẹ́ sọ̀wọ́ sí wa. Olúfẹ́mi Emmanuel ń bẹ lára àwọn tó fi àtẹ̀jíṣẹ́ sọ̀wọ́ sí wa wọ́n ní those criminals involved in illicit affair with the pregnant woman should be punished. wọ́n ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n fi ìyà tó tọ́ jẹ wọ́n bẹ́ẹ̀ sì rèé a ní àwọn míì náà eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n darapọ̀ mọ́ wa ara wọn náà ni a ti rí Mr. kí ló orúkọ yìí ọlọ́wọ́n dàpọ̀ kọ́ lẹ́nu Olúfẹ́mi Emmanuel ó fi àtẹ̀ránṣẹ́ ó fi sọwọ́ sí wa ó kọ kejì ló ka ọ lẹ́yìn àwọn èèyàn tí wọ́n fi àtẹ̀ránṣẹ́ sọwọ́ sí wa mọ́ bínú kí ní wọ́n pọ̀ gan gbogbo yín pátápátá sì la kí gbogbo yín tí ẹ sì pè wá wọlé náà akínyìn alòyìn lọ́gùn ẹnu ẹ mọ́ gbàgbé pé ẹ mọ́ gbé ìpolówó nǹkan tẹ̀ ń tà ẹ mọ́ gbé bọ̀ wá sí kànnì tá a wà yìí àwọn ilé ẹ̀kọ́ yín gbogbo ẹ dákun ẹ gbé wá síbí ẹ tiẹ̀ wá dán wa wò ẹ fi kékeré ẹ fi dán wa wò ẹ rí wípé báyìí rere òun náà ni Olúwa àwọn ilé ẹ̀kọ́ yín ẹ bá báyẹn pẹ́ ní àwọn ìnáwó kéékèèké tẹ́ ẹ ṣe bí àgbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ò bá ti ju bí èèyàn 200 lọ a ní gbọ̀ngàn kan bí tó jẹ́ pé ẹ tó jẹ àǹfààní èsì lọ́fẹ̀ẹ́ ni àtàwọn nǹkan míì tí ẹ jẹ àǹfààní ẹ lọ́dọ̀ tí wàá ń bí ẹ̀yin rẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tẹ̀ wá dán wa wò ẹ wá jẹ àǹfààní ọ̀hún níkànnì Adamimogo 107.7 FM Ọládipúpọ̀ Ruth Àṣàbí Sisi Monkele òun náà ló kọ mi. Samuel Olúbáyọ̀ Ọlámídé ló kọ mi dókítà Ọlámídé MC tó gba skiyaski yàgbà yaski entertaining refreshing and tantalizing títí aago kan tá a tún máa pàdé lórí ìlòkùtù pẹ́bẹ́ ìròyìn ẹ̀jẹ̀ a máa ṣe bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ a máa ṣe dáadáa lórílẹ̀‐èdè Nàìjíríà àti ní gbogbo òbí tí a bá lọ. a sì máa rántí orílẹ̀‐èdè nínú àdúrà ẹ̀jẹ̀ àpàdátà.